Hallelujah. Ẹ mà káàárọ̀ o, a kú ojúmọ́, a kú ọjọ́ òní, a kú ọjọ́ ìsinmi. Òní lọ́jọ́ Olúwa o, ọjọ́ ìsinmi sì lónìí. Òní ni ọjọ́ ìsinmi tó kẹ́yìn nínú oṣù kẹwàá ọdún tá a wà nù rẹ̀. Àwa ìjọ olùfẹ́ Jésù Kristi káàkiri lágbàáyé la gbé ìṣọ̀ wá bá wa lónìí gẹ́gẹ́ bí ìṣe wa Jesus Lovers Everywhere Community Church. Àwa la gbé ìṣẹ̀wọ̀ wá o. Ẹ ké sí bàbá, ẹ ké sí ìyá, ẹ ké sí gbogbo ènìyàn pé ìsìn ti bẹ̀rẹ̀. Lédè Yorùbá, àwọn tí oníyè èdè Gẹ̀ẹ́sì wọ́n ti ṣe tiwọn sẹ́yìn. Ìsìn èdè Yorùbá ti bẹ̀rẹ̀. Mo fẹ́ ká parapọ̀ ká jọjọ́ sì sí Olúwa ká mọ rírì ẹ̀. Ká mọ rírì ohun tó ń ṣe nú ayé wa, ẹni tó jẹ́ nú ayé wa. Ìṣọ̀wọ́ ti bẹ̀rẹ̀ báyìí níbi gbogbo tá a bá wà. Ẹ jẹ́ ká ké sí gbogbo àwọn èèyàn wa nílé lóko, lọ́jà, lọ́nà odò, níbi gbogbo tó bá wà lókè òkun. Pé ìṣọ̀wọ́ yìí ti bẹ̀rẹ̀ o. Kò ṣe má ní, kò ṣe má ní, kò ṣe má rí, òun ni ìṣọ̀wọ́ òní. Mo fẹ́ ká sọ fún gbogbo ènìyàn wípé ìjọ ti bẹ̀rẹ̀ lórí afẹ́fẹ́. Kájọ jọ́sìn sí Olúwa. Kò sáwàwí fẹ́nikẹ́ni o. Mi rí ilé ìjọsìn kankan lọ lónìí ni, kò sí àwáwí o. Ìjọ ń bẹ lórí afẹ́fẹ́. Bẹ́ẹ̀ ni ìwọ tó bá rí ìjọ orí ilẹ̀, ìjọ orí afẹ́fẹ́ rèé, ó gbé wá bá ẹni pẹ̀lú àṣẹ Olódùmarè. Ó yá ká parapọ̀ kájọ jọ́sìn sí Olúwa. Gẹ́gẹ́ bí ìṣe wa, a máa fi ọpẹ́ wọlé. Ọpẹ́ la máa dá fún Ọlọ́run lónìí. A máa dúpẹ́ lọ́wọ́ ẹ̀. Bẹ́ẹ̀ ni ọpẹ́ làkọ́kọ́ nu gbogbo. Gẹ́gẹ́ bí mo ṣe máa ń sọ fún wa, ọpẹ́ làkọ́kọ́. Ọpẹ́ làkọ́kọ́ inú gbogbo ká máa dúpẹ́, òun ìwé mọ́ sọ. Ó ní èyí ni ìfẹ́ Ọlọ́run nínú Kristi Jésù fún wa. A máa fi ọpẹ́ wọlé ká kọ́kọ́ júbà Ọlọ́run náà. Ẹlẹ́dàá wa ni, bàbá wa ni, ọba wa ni. Ìwọ tó bá wò wípé ìṣòro rẹ ti kọjá ọ̀rọ̀ ọpẹ́, o ò tí ì gbọ́ tẹlòmíì ni, o ò tí ì rí tẹlòmíì ló ṣe rò wípé bóyá ti ọ̀dọ̀ ẹ ti kọjá ọ̀rọ̀ ọpẹ́. Ọpẹ́ ló máa dá fún Ọlọ́run. O máa dúpẹ́ torí wípé ẹni tó bá wà láyé, ẹni tó bá wà láyé ó ní ìrètí, ẹni tó bá sì ní ìrètí ó lè rí ìgbàlà, ẹni tó bá rí ìrètí bẹ́ẹ̀ ni ó lè rí ìyanjú sí ìṣòro tó ń bá fà á. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí gbogbo àwọn èèyàn wa gbogbo tọ́lọ́run fi fún wa, lórí ẹbí, lórí ará, lórí bàbá, lórí màmá, lórí àwọn ọkọ, àwọn aya wa, ìyàwó wa. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run lórí àwọn ọmọ wa, ẹ̀gbọ́n, àwọn àbúrò, lórí gbogbo àwọn ènìyàn tó ń bẹ lákàtà wa, lábẹ́ òrùlé wa. Ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run. Ọlọ́run tí ò jẹ́ ká dààmú, ìdààmú bẹ́nu ayé lóòótọ́, ìpọ́njú bẹ́nu ayé lóòótọ́. Ọlọ́run ò jẹ́ á dààmú, Ọlọ́run ò jẹ́ á ṣubú dànù, Ọlọ́run ò jẹ́ á fẹsẹ̀ kọ, fẹnu kọ, farakọ. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn lónìí ló ń farakọ káàkiri. Wọ́n á rò bóyá ó rẹ̀ wá ní àyípẹ́ àìsàn náà fẹ́ lọ farakọ yẹn o. Wọ́n á rò bóyá ó wu ni gidi ni àìsàn náà lọ farakọ yẹn. Ọlọ́run jẹ́ á farakọ, Ọlọ́run jẹ́ á fẹnu kọ, Ọlọ́run jẹ́ ká fi ẹsẹ̀ kọ. Mo fẹ́ ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tó ń dì wá mú, tó jẹ́ á ṣubú dànù. Bẹ́ẹ̀ èèyàn lè ṣubú kó da ohun rere nù, èèyàn lè ṣubú kó sọ ògo nù, èèyàn lè ṣubú kó sọ agbára nù, èèyàn lè ṣubú kó sọ ìràwọ̀ nù. Ọlọ́run tí ò jẹ́ ká ṣubú dànù. Bẹ́ẹ̀ ni torí gbogbo wa bá a ṣe ń lọ láti ìletò kan dé ìletò mìíràn, bá a ṣe ń lọ láti ibì kan sí ibò mìíràn, bẹ́ẹ̀ ni là ń lọ pẹ̀lú ohun tọ́lọ́run ṣe mọ́ ayé wa, à ń lọ pẹ̀lú ohun tá a dá mọ́ wa, à ń lọ tògótògó, tágbátágbá, tìtì, tọ́látọ́lá. Bẹ́ẹ̀ ni ṣùgbọ́n béèyàn bá fẹsẹ̀ kọ, tó fẹnu kọ, tó farakọ, ó lè sọ ohun rere nù. Ọlọ́run tí ò jẹ́ á sọ ohun rere nù nínú ọdún yìí. Bẹ́ẹ̀ ni Ọlọ́run tí ò jẹ́ á kábàámọ̀ bó ti wó kéré mọ́ nínú ọdún yìí. Ẹ ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀, ẹ ká gbéga. Ọlọ́run ó ṣe, Ọlọ́run ó ṣe. Ìwọ náà sọ fún kó ṣe é lórí ayé rẹ, lórí àyọ̀mọ́ rẹ. Sọ fún kó ṣe, sọ pé ó mọ rírì, sọ pé ó mọ rírì, sọ pé ó mọ̀re, ó mọ̀re. Ò ní jẹ́ aláìmoore, ò ní ṣe aláìmoore síwájú Ọlọ́run. Ọlọ́run bàbá wa, ọba tó dá ayé àti ọ̀run. Jésù Kristi, a dúpẹ́ lọ́wọ́ rẹ. Ó yá gba àdúrà ọpẹ́ sí Ọlọ́run tọkàntọkàn. Ẹni tó bá mọnú rò, a mọ̀ pé dá. Ìwọ náà sọ fún Olúwa wípé ó ronú jinlẹ̀, ó mú ọpẹ́ wá. Ó ronú jinlẹ̀, ó mú ọpẹ́ wá. Ó rí gbogbo ọ̀nà tó ti kó ẹ yọ lọ́wọ́ ewu, tó ti kó ẹ yọ lọ́wọ́ ìjàmbá Sátánì, tó ti kó ẹ yọ lọ́wọ́ gbogbo tí ọ̀tá fi ń pa àwọn èèyàn lára láyé. Òpin ayé la wà lóòótọ́, àìmọye kan ló ń pa àwọn èèyàn lára níwájú, lẹ́yìn, lọ́tùn, lósì. Ó ń pa àwọn èèyàn lára gidigidi. Àìmọye kan lọ̀tá ń ṣe láti fi pa wọ́n lára. Àmọ́ ayé ká dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ọba tí ò jẹ́ á ní ìpalára. Kò jẹ́ ká di ohun ìjẹ fún àwọn pẹyẹpẹyẹ, kò jẹ́ ká di ohun ìjẹ fún àwọn ọ̀tá. Àwọn ọ̀tá pọ̀ káàkiri níbi gbogbo. Àwọn tá a lè rí, àwọn tá a lè rí, àwọn tá a mọ̀, àwọn tá a kò mọ̀, wọ́n pọ̀ káàkiri. Àmọ́ Ọlọ́run ló ń ṣọ́ wa láàrin ọ̀tá, ó ló ń ṣọ́ wa láàrin àwọn ẹni bí, láàrin àwọn onínibí ni Ọlọ́run ló ń ṣọ́ wa. A ti sọ lẹ́ẹ̀mẹwàá, a ti sọ lórí òkè yìí náà
wípé inú níbí ni ọ̀kan ti wà, pé mo mọ̀ wá wò ní kéèyàn má lọ tà, pé mo mọ̀ wá wò ní pé kéèyàn má rí ẹ kó má kórìíra rẹ. Ọlọ́run ló ń sọ ẹ, àwọn tó ń jowú rẹ láì nídìí, àwọn tó kórìíra rẹ láì nídìí, àwọn tó ń ṣọ̀tá rẹ láì nídìí, Ọlọ́run náà ló ń sọ ẹ. Ọlọ́run ní ó jẹ́ ó jẹ májèlé, Ọlọ́run ní ó jẹ́ kí ọ̀tá ó fún ọ ní májèlé mu lómi. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run yẹn, ọba tó ń sọ ẹ, tó ń sọ ẹ, tó ń sọ ẹ, tó ń sọ àlọ àti àbọ̀ rẹ, ìjáde àti ìwọlé rẹ, tó ń sọ, ó ń sọ ọkọ rẹ, ó ń sọ aya rẹ, ó ń sọ àwọn ọmọ rẹ. Ibo mélòó lójú wa tiẹ̀ tó lórí àwọn ọmọ wa tó lọ sí ilé ìwé, ibo mélòó lójú wa tó ọ̀pọ̀ àwọn olùkọ́ ló gbàbọ̀dè, ọ̀pọ̀lọpọ̀ àwọn ilé ẹ̀kọ́ ló tún gbàbọ̀dè ni ọ̀tá ń lò láti mú ìfẹ́ wọn ṣẹ. Àmọ́ Ọlọ́run ló ń ṣọ́ wa, Ọlọ́run ló ń ṣọ́ àwọn ọmọ wa. Bẹ́ẹ̀ ni gbogbo ètò ọ̀tá, páńpẹ́ ọ̀tá, Ọlọ́run ló ń bà á jẹ́. Ọlọ́run jẹ́ á sunkún lórí ọmọ, kò jẹ́ á sunkún lórí aya, kò jẹ́ á sunkún lórí ọkọ, kò jẹ́ á sunkún lórí okòwò. Òun ló mú ọ rérè. Ọlọ́run ní àṣírí èrè rẹ. Ó ní àṣírí èrè tó ń rí nínú ọjà rẹ, nínú okòwò rẹ, nínú ilé iṣẹ́ rẹ, pé wọ́n ti lé ẹ. Nípa àwọn tó tiẹ̀ lé ẹ gan, wọ́n tún kábàámọ̀ pé wọ́n lé ẹ. Torí bọ́ ṣe lé ẹ, wọ́n sún ọ báre ni, wọ́n sún ọ bọ́ sínú ìbùkún, wọ́n lé ẹ sínú ohun ńlá tọ́lọ́run ní fún ọ. Bẹ́ẹ̀ ni nítorí pé tó bá wà pẹ̀lú Ọlọ́run, tó bá wà ní àti Ọlọ́run, òun gangan ló ní ìyanjú ìṣòro, òun gangan ló ní ìrètí inú ayé, òun gangan ló borí ayé. Kì í ṣe gbogbo èèyàn ló borí ayé. Àwọn tó borí ayé, àwọn tó súnmọ́ Ọlọ́run ni, àwọn tó wà pẹ̀lú Ọlọ́run ni. Mo fẹ́ kó dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run pé Ọlọ́run, ó ṣeun, ó ṣeun, ó ṣeun, ó ṣeun. Ní gbogbo ọ̀nà mo dúpẹ́, ní gbogbo ọ̀nà mo yìn ọ́, mo ṣeun. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Jẹ́ ká mí ẹ kó lárinrin dáadáa. Wákàtí ọ̀wọ̀ la wà yìí, wákàtí ìjọsìn àti àdúrà la wà yìí, wákàtí ọ̀rọ̀ Ọlọ́run la wà yìí. Jẹ́ ká mí ẹ kó lárinrin dáadáa. Lórúkọ Jésù Kristi Olúwa wa, àmín. Mo fẹ́ ká sáré gba àdúrà yìí tó nípọn dáadáa. Ká wọnú ọ̀rọ̀ Ọlọ́run, Pétérù kìíní orí 5 ẹsẹ̀ 10. Àdúrà tó nípọn yìí mo fẹ́ ká sáré gbà á kó yé lè yé wa. Ọlọ́run orí ọ̀fẹ́ gbogbo tí ó ti pè yín sínú ògo rẹ̀ tí kò nípẹ̀kun nínú Kristi Jésù, nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀, òun ti kára rẹ̀ yóò sì ṣe yín ní àṣepé, yóò fi ẹsẹ̀ yín múlẹ̀, yóò fún yín ní agbára, yóò fi ìdí yín kalẹ̀. Ọlọ́run yóò fẹsẹ̀ yín múlẹ̀, yóò fún yín ní agbára, yóò fi ìdí yín kalẹ̀. Nígbà tí kíni? Nígbà tí ẹ̀yin bá ti jìyà díẹ̀. Ohun tí mo fẹ́ tẹnumọ́ nínú àṣírí tí àpọ́stélì Pétérù sọ fún wa nínú ọ̀rọ̀ Ọlọ́run bíbá ẹni wípé nígbà tí a bá ti jìyà díẹ̀, ó ṣeé ṣe kó nígbàgbọ́ jìyà, ó ṣeé ṣe kí ènìyàn Ọlọ́run kó jìyà, ó ṣeé ṣe kí ẹni ọ̀wọ̀, ẹni àmì òróró jìyà. Lára àwọn ìrírí tá à ń rí láyé ní ìjìyà, lára àwọn ohun tó ń bẹ láyé gẹ́gẹ́ bí ẹlẹ́ran ara ní ìjìyà. Àmọ́ ìwé mọ́ sọ wípé ìjìyà yẹn ò gbọ́dọ̀ pọ̀, kò gbọ́dọ̀ gùn, kò gbọ́dọ̀ pẹ́. Bí èèyàn bá tiẹ̀ rí ìdojúkọ tó rí ìpèníjà, bí ènìyàn bá tiẹ̀ ń jìyà, ó gbọ́dọ̀ jẹ́ fún ìgbà díẹ̀. Ìwé mọ́ sọ bíbá fún ìgbà díẹ̀. Kò gbọ́dọ̀ jẹ́ ohun tó ń rí ní gbogbo ayé rẹ̀, ìjìyà ló fi mọ̀. Bó ṣe mọ àwọn òbí rẹ̀, ìjìyà ló fi mọ̀ wọ́n. Bó ṣe mọ àwọn tó wà láyìíká, ìjìyà ló fi irọ́, kò yẹ kó lè tó bẹ́ẹ̀. Òṣì ó ṣe máa lọ láti ìran kìíní dé ìran kẹta, ìran kẹrin, ìran karùn-ún, tí ó sì sí ẹnikẹ́ni tí ó ṣe kíni, tí ó gbà wọ́n láàánú òṣì. Ìjìyà nìyẹn. Ìjìyà lè wá ní oríṣiríṣi ọ̀nà, ní ìjìyà fi lè wá fún onígbàgbọ́, pàápàá nítorí pé èṣù ń bẹnu ayé, pàápàá nítorí pé gbogbo onígbàgbọ́ ló lọ́tá. Ọ̀tá Ọlọ́run di ọ̀tá àwọn ọmọ Ọlọ́run. Ẹ gbọ́ mi sà, àní ọ̀tá Ọlọ́run di ọ̀tá àwọn ọmọ Ọlọ́run. Ìwọ tó bá ti di ọmọ Ọlọ́run tó ti fàyè rẹ fún Jésù, ó gbọ́dọ̀ mọ̀ dájú wípé ẹni tó gbéra rẹ̀ kàrẹ́gẹ́ bí ọ̀tá Ọlọ́run ó di ọ̀tá rẹ̀ o. Nítorí pé Ọlọ́run ò ṣe é mú, àmọ́ onígbàgbọ́ tí ò bá fura ṣe é mú. Onígbàgbọ́ tó bá dẹrálẹ̀ ó ṣe é mú. Onígbàgbọ́ tí ò bá sì ṣe é mú, ó ṣe é fi jìyà. Bẹ́ẹ̀ ni àwọn àǹfààní kọ̀ọ̀kan a máa tà sí rẹ̀. Wọ́n á máa mú kó tà sí àwọn àǹfààní kọ̀ọ̀kan lẹ́nu iṣẹ́. Wọ́n á máa mú kó tà sí àwọn àǹfààní kọ̀ọ̀kan ní ìletò rẹ̀, láyìíká rẹ̀. Wọ́n lè fi àìsàn ṣe é. Wọ́n lè fi oríṣiríṣi ìjàtilẹ̀ kó fi dà á láàmú. Wọ́n lè fi oríṣiríṣi ìpèníjà, ìjáyà láti fi dà á láàmú. Wọ́n ti lè dalẹ̀ onígbàgbọ́ náà, wọ́n lè dalẹ̀ rẹ̀. Olódodo a máa rí ìpọ́njú. Olódodo a máa rí ìpọ́njú. Lábẹ́ ìpọ́njú ni ìjìyà wà.
olódodo a máa rí ìpọ́njú ìwé wọn sọ pé ọ̀pọ̀lọpọ̀ ní ìpọ́njú olódodo ṣùgbọ́n Ọlọ́run gbà á nínú gbogbo rẹ̀ àdúrà tá a fẹ́ gbà rèé abárakòpìlíàkàtà Ọlọ́run fòpin sí ìjìyà tó ń dojúkọ ayé mi àdúrà tá a fẹ́ gbà nìyẹn gbọ́ mi sà ẹni òróró a máa rí ìjìyà ẹni òróró ẹni mímọ́ a máa rí ìjìyà pé yóò wà ní ìwà mímọ́ wà lólódodo kò sọ wípé kí ìjìyà má dé mo sì ń jẹ́ kó yé wa pé ìdí tí ìjìyà ṣe ń wá fún olódodo nítorí pé èṣù ń bẹ́nu ayé ọ̀tá Ọlọ́run ni ọ̀tá àwọn ọmọ Ọlọ́run ọ̀tá Ọlọ́run ló mú ìdojúkọ ìpèníjà wá bá ọmọ Ọlọ́run òun lọmọ Ọlọ́run ṣe gbọ́dọ̀ ní ìgbàgbọ́ kó ní sùúrù tó pọ̀ Ọlọ́run yóò gbà á là òun lọmọ Ọlọ́run ṣe gbọ́dọ̀ ní ìgbàgbọ́ kó sì fi ara rẹ̀ fún àdúrà ohun tó ṣe kókó jù nìyẹn láti fi ara wa fún àdúrà àti ọ̀rọ̀ Ọlọ́run láàrin gbogbo ohun tá à ń là kọjá òpin gbogbo rẹ̀ ní wípé kí ọmọ Ọlọ́run kó fi kíni àṣekágbá gbogbo rẹ̀ ní pé kí ọmọ Ọlọ́run kó fi ara rẹ̀ fún àdúrà gbígbà àti ọ̀rọ̀ Ọlọ́run nítorí pé ayé yìí ò ń ṣe tiwa ayé yìí ò ń ṣe kí n kò ń ṣe tiwa ẹ ká sáré gbàdúrà yìí sà sọ pé Ọlọ́run bàbá mi ò pariwo ẹni o sọ pé Ọlọ́run olùrànlọ́wọ́ mi ò sọ pé Ọlọ́run ẹlẹ́dàá mi ò lórúkọ Jésù Kristi fòpin sí ìjìyà tó dojúkọ ayé mi ìjìyà lọ́rọ̀ ètò ìṣúná owó ìjìyà lọ́rọ̀ àlá rere ní múmúṣẹ ìjìyà lórí ọ̀rọ̀ ìlérí rere ní múmúṣẹ ìjìyà lórí ọ̀rọ̀ àlàáfíà àgọ́ ara mi ìjìyà lórí ọ̀rọ̀ gbogbo ìlépa mi ní rere tí ọ̀tá fi dojú ìjìyà kọ mí Olúwa fòpin sí ìjìyà ayé mi fòpin sí ìjìyà àyànmọ́ mi pariwo kó gbàdúrà dáadáa ní ọ̀nà tó ká ọ lára bó bá ṣe ká ọ lára tó ni o ẹni tó bá lè gbàdúrà lọ́lọ́run lè gbà ó ẹni tó bá lè gbàdúrà lọ́lọ́run lè gbà ẹni tó bá panu rẹ̀ mọ́ ó pa àyànmọ́ rẹ̀ mọ́ ni abúkìdàkàdópa àlẹ̀kẹ̀tópa Ọlọ́run fòpin sí gbogbo ìjìyà ayé mi ẹlẹ́kọ̀ọ́sọ́tọ̀ba jẹ́ kí òpin dé bá ìyà jíjẹ jẹ́ kí òpin dé bá ìyà jíjẹ lábẹ́ bó ti ń kórè ní gbogbo ọ̀nà tí àyà jíjẹ lè máa farahàn mi jẹ́ kí òpin dé bá jẹ́ kí òpin dé bá àwọn nǹkan wà tó jẹ́ olódodo tó jẹ́ onígbàgbọ́ tó jẹ́ wípé ìyà jíjẹ ti wọnú àgọ́ ara wọn lọ wọ́n ń bá àìsàn lò gbà wọ́n fi àìsàn lò gbà wọ́n fi àìlera lò gbà ẹ máa rí onígbàgbọ́ pẹ̀lú àìlera kan níbi ẹ̀yà ara kan nítorí pé ọ̀tá tọ́jú ìjìyà síbẹ̀ náà akídí kẹ̀tẹ̀kẹ̀tẹ̀ kò sí àìlera nínú Ọlọ́run kò sí àìlera nínú ìjọba ọ̀run nínú ìjọba Ọlọ́run mo fẹ́ ká gbàdúrà ẹni sà Ọlọ́run fòpin sí ìjìyà tó dojúkọ ayé mi fòpin sí ìjìyà tó ń bá ayé mi fínra táwọn èèyàn bá kórìíra rẹ̀ láì nídìí ìjìyà kan ni torí ẹni tó bá kórìíra rẹ̀ lórí ìrànlọ́wọ́ olùrànlọ́wọ́ rẹ̀ á jẹ́ olólùfẹ́ ẹni tá a kọ́kọ́ ràn ẹ́ lọ́wọ́ á kọ́kọ́ fẹ́ràn rẹ̀ ná ẹni tí ò bá ti fẹ́ tó fẹ́ kankan nípa rẹ̀ ò lè ràn ọ́ lọ́wọ́ ẹni tó bá ti kórìíra rẹ̀ ò lè ràn ọ́ lọ́wọ́ ọ̀tá a máa fi ìkórìíra fogun ja àwọn ènìyàn a máa fi ogun ìkórìíra ja àwọn ènìyàn gbà mí nítorí pé kí ìrànlọ́wọ́ lè ṣàkólọ kí ìgbédìde àti ìṣeré lè ṣàkólọ ìjìyà nítorí pé ó fẹ́ fi wọ́n jìyà ìjìyà máa lọ láti ìran kan dé òmíràn mo fẹ́ kó gbàdúrà nínú Ọlọ́run pẹ̀lú ìgbàgbọ́ tó yè kúrò lónìí Ọlọ́run lórúkọ Jésù Kristi fi òpin sí ìjìyà tó dojúkọ ayé mi fi òpin sí ìjìyà tó dojúkọ àyànmọ́ mi fi òpin sí ìjìyà tó dojúkọ àgọ́ ara mi ẹ̀yà àgọ́ ara mi fòpin sí ìjìyà tó dojúkọ àlàáfíà ara mi fòpin sí ìjìyà tó dojúkọ ètò ìṣúná iṣẹ́ ọwọ́ mi fòpin sí ìjìyà tó dojúkọ fòpin sí ìjìyà tó dojúkọ ó yẹ kó ṣòwò kó jèrè ó yẹ kó lọ sọ́jà kó kó èrè oko kó lọ sóko kó kéré kó wálé kó lọ sọ́jà kó kó èrè wálé ó yẹ kó rí ohun tó ń wá ó yẹ kó kọ̀kọ̀ ká ṣí ó yẹ kó wá kiri kó rí gbà ó yẹ kó ṣe kíni kó béèrè kó rí gbà kó wá kiri kó ṣàwárí ẹ̀ tó bá ti ṣàwárí ohun tó ń wá tó bá ti rí ìdáhùn ohun tó ń béèrè tí ò bá ti rí ilẹ̀kùn ṣíṣe ohun tó ń kọ̀kùn rẹ̀ apala ara ìjìyà ni apala abala ìjìyà ni mo fẹ́ kó bá Ọlọ́run sọ̀rọ̀ lónìí Ọlọ́run fòpin sí ìjìyà òun wá ọkọ òrọ́kọ ìjìyà kan ni òun wọ ọmọ òtètè dé ìjìyà kan ni òun wá yáyá òtètè dé ìjìyà kan ni òun wá ìgbéga ṣàkólọ ìjìyà kan ni ó fẹ́ lọ láti ìlú kan dé òmíràn ó di ìṣòro ìjìyà kan ni ọbìlákàtà ó lè jẹ́ ìta arán mi wá gangan fún wọn nìyẹn wọ́n tó ń gbọ́ mi lónìí aliakapa ìjìyà ló máa mú kí ọ máa rù bó ṣe ń jẹun ó sì ń rù oúnjẹ òórùn tó pé ìrònú rẹ̀ ti di àìsàn ó ti di ẹ̀jẹ̀ ríru mọ́ lára nítorí pé ó rántí gbogbo ibi tóun ti ń jìyà wọ́n ní èèyàn ọ̀pọ̀lọpọ̀ aláǹgbá ló mọ
ló dànù délé àmọ́ ìtinú wọn léèyàn ló mọ bí tí bàtà ti ń ta lábẹ́ ẹsẹ̀ apẹ̀rẹ̀ ìjìyà ni alibuko pakatida ṣebí wọ́n tí o tiẹ̀ tó lẹ́sẹ̀ ló mọ bí tí bàtà ti ń ta ọ̀pọ̀lọpọ̀ tiẹ̀ rẹ́sẹ̀ rìn wọ́n dá wọn gún sójú kan aligia gàgà wọ́n dá wọn gún gẹ́gẹ́ bí igi adágún sójú kan ní ara ìjìyà kan náà ni Ọlọ́run fòpin sí ìjìyà tó dojúkọ ayé mi kí ni ọ́n tí ìyà ńlá bá gbé ni sọ́lẹ̀ ìyà kékèké á máa gorí ẹni ìjìyà kan ní alábùlábà rókò sí fàkà fòpin sí ìjìyà tó dojúkọ ayé mi fòpin sí ìjìyà tó dojúkọ àyànmọ́ mi fòpin sí ìjìyà lábẹ́ bó ti wù kó rí lábẹ́ bó ti wù kó rí líbà kúpà ká líbà àlàdà lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Mo gbàdúrà fún ọ tó ń gbọ́ mi tí gbàgbọ́ rọ̀ mọ́ ọ̀rọ̀ yìí tí gbàgbọ́ rẹ rọ̀ mọ́ ìpè yìí tí gbàgbọ́ rẹ rọ̀ mọ́ orí pẹpẹ mímọ́ yìí lórúkọ Jésù Kristi ọmọ Ọlọ́run òpin dé bá ìjìyà tó dojúkọ ayé rẹ lábẹ́ bó ti wù kórí tí ìjìyà yẹn ti ń farahàn bóyá ó ń farahàn nínú iṣẹ́ ọwọ́ rẹ ó ń farahàn nínú àgọ́ ara rẹ ó ń farahàn nínú ìgbéyàwó rẹ ó ń farahàn bàkúlẹ̀ àkàtà lórí ìlépa rẹ láti di ọlọ́kọ láyé láti di aláya láyé láti di ọlọ́mọ láyé láti di abiyamọ níbi gbogbo tí ìjìyà ti ń farahàn alébókòpà ó ń farahàn lórí àlárere rẹ tó ní ìjásílẹ̀ lórí rẹ ó ń farahàn tó dẹ́kun àwọn tó yẹ kó dúró tì ọ́ wọ́n ń já ọ tilẹ̀ wọ́n ń dalẹ̀ rẹ ní gbogbo ọ̀nà tí ìjìyà ti ń farahàn nínú ayé àti àyànmọ́ rẹ lónìí òpin dé bá ìjìyà ó yá bọ́ sínú ayọ̀ ọlá ńlá Ọlọ́run bọ́ sínú ayọ̀ ọlá ńlá Ọlọ́run bẹ́ẹ̀ ni ó sì rí kò yí padà Jésù Olúwa wa ṣàmì dáadáa ó yá ṣàmì ní ìpele mẹ́ta ní ìlọ́po mẹ́ta Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù Olúwa wa. A máa tún gbàdúrà ká tó wọnú ọ̀rọ̀ Ọlọ́run lọ pé Ọlọ́run bá mi sọ̀rọ̀ rẹ o jẹ́ kó yé mi o jẹ́ kí ọ̀rọ̀ rẹ sọ mí dodindi jẹ́ kí ọ̀rọ̀ rẹ tún ayé mi ṣe mo fẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé mi kí lè jẹ́ olùsí ọ̀rọ̀ rẹ kí n má jẹ́ olùgbọ́ nìkan tí mò ń tan ara mi jẹ mi ì fẹ́ tan ara mi jẹ bí tí n bá ti fi àkókò ilẹ̀ fún ọ pé wọ́n ló ní mo fi jọ́sìn fún ọ mo fi mọ rírì ohun tó jẹ́nu ayé mi ó yá bá mi sọ̀rọ̀ mo ṣetán àti gbọ́ mo ṣetán àti gbà mo ṣetán àti tẹ̀lé ohun tó fẹ́ sọ bá mi sọ̀rọ̀ rẹ jẹ́ kí òróró tó ń bẹ ní ọ̀rọ̀ rẹ agbára tó ń bẹ ní ọ̀rọ̀ rẹ ògo tó ń bẹ ní ọ̀rọ̀ rẹ jẹ́ kó bà lé mi kó ṣíjìbò mi kó ṣíjìbò ó yá gbàdúrà tọkàntọkàn fún Ọlọ́run sí Ọlọ́run gbàdúrà dáadáa lórúkọ Jésù Kristi Olúwa wa àmín. Ọlọ́run lákòókò yìí bá wa sọ ọ̀rọ̀ rẹ jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa kó sọ wá dodindi jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó múnú wa dùn jẹ́ kí ọ̀rọ̀ rẹ kó yé wa padà agba orí ọ̀fẹ́ tó bẹ́ẹ̀ ní ọ̀rọ̀ rẹ ká lè jẹ́ olùṣe ọ̀rọ̀ rẹ ká má jẹ́ olùgbọ́ nìkan ká sì lè wù ọ́ sí títí gbogbo ọjọ́ ayé wa lórúkọ Jésù Kristi Olúwa wa àmín àmín lórúkọ Jésù. Níwọ̀nba àǹfààní àkókò tá a ní a fẹ́ tẹ̀síwájú nínú ìdánilẹ́kọ̀ọ́ àti àkọlé tá a bẹ̀rẹ̀ láwọn ọ̀sẹ̀ díẹ̀ sẹ́yìn nípa ọ̀rọ̀ ohun mánigbàgbé nísinsìnyí tí a ti di ọmọ Ọlọ́run. Òní a fẹ́ sọ nípa ohun mánigbàgbé kan tó ṣe kókó nísinsìnyí tí a ti di àtúnbí tí a ti di ọmọ Ọlọ́run. Ohun mánigbàgbé tí a sì fẹ́ sọ nípa rẹ̀ ó dá lé ọ̀rọ̀ yìí wípé Ọlọ́run rí ọ Ọlọ́run rí mi ohun mánigbàgbé ni ìwọ tó ti jẹ́ ọmọ Ọlọ́run tó ti di àtúnbí tó ti fayé rẹ fún Jésù Kristi ó gbọ́dọ̀ mọ̀ dájú wípé Ọlọ́run rí ọ nígbà gbogbo ojú Ọlọ́run bẹ lára rẹ ọkàn rẹ ń fà sí ọ ìwọ ni ìfẹ́ ọkàn àyà rẹ nítorí náà ó ń rí ọ kò fìgbà kan mójú kúrò lára rẹ nítorí náà lèwe mọ́tò pé ẹni tó ń ṣọ́ Ísírẹ́lì kì í sùn bẹ́ẹ̀ ni kì í tògbé torí pé wọ́n jẹ́ Ísírẹ́lì Ísírẹ́lì jẹ́ ìlú Ọlọ́run àwa ní Ísírẹ́lì ẹ̀mí àwa ní Júù ti ẹ̀mí ti àkókò yìí tá a fayé wa fún Jésù tí a ti di àtúnbí àwa lójú Ọlọ́run bẹ lára rẹ̀ àwa ní Ọlọ́run ò sùn bẹ́ẹ̀ ni nítorí rẹ̀ tí ó sì díjú nítorí rẹ̀ a máa bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí nínú ìwé Kíróníkà kejì orí 16 ẹsẹ̀ 9 la máa ti bẹ̀rẹ̀ ọ̀rọ̀ yìí o lónìí. Ọlọ́run rí ọ yálà òun la ohun tó le kọjá tàbí òun la ìrọ̀rùn kọjá Ọlọ́run rí ọ. Ọ̀pọ̀lọpọ̀ máa sọ wípé kò sẹ́ni rí mi nínú ohun tí mo ń là kọjá kò sẹ́ni rí mi lórí ìdojúkọ mi kò sẹ́ni rí mi o èmi nìkan náà mo ríra mi irọ́ Ọlọ́run rí ọ tó bá ti di àtúnbí o tó bá jẹ́ ọmọ Ọlọ́run Ọlọ́run rí ọ kò sì ṣá ọ tì
ó rí ọ kò fi ọ́ sílẹ̀, ó rí ọ ó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ. Ohun tó gbọ́dọ̀ mọ̀ nìyẹn. Wọ́n tó bá ti jẹ́ onígbàgbọ́ gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run rí ọ sì ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ. Ó ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ, kò lè gbàgbé rẹ torí pé ojú ọmọ tirẹ̀. Ìwé Kíróníkà kejì yẹn ẹsẹ̀ mẹ́rìndínlógún, orí mẹ́rìndínlógún ẹsẹ̀ 9 kí ló sọ fún wa? Ó ní nítorí tí ojú Olúwa ń lọ síwá sẹ́yìn ní gbogbo ayé láti fi agbára fún àwọn ẹni ọlọ́kàn pípé sí ọ̀dọ̀ rẹ̀. Ó ní nínú èyí ni ìwọ hùwà aṣiwèrè, nítorí náà láti ìsinsìnyí lọ ogun yóò máa bá ọjà. Mo gbàdúrà tí ìwọ tó ń gbọ́ mi pé gbogbo ogun jíjà ayé rẹ tí a ti pàṣẹ ìwà aṣiwèrè rẹ bí lórúkọ Jésù kó dópin. Nítorí pé o wà lórí òkè yìí, torí pé o wà lórí òkè yìí lásìkò yìí, o sì ń gbọ́ mi nínú ìjọsìn yìí, ọkàn rẹ sì rọ̀ mọ́ orí òkè yìí, ó rọ̀ mọ́ ìpè yìí, ó rọ̀ mọ́ pẹpẹ yìí. Ogun jíjà ayé rẹ tí a fi aṣiwèrè rẹ bí tàbí aṣiwèrè àwọn tó wà láyìíká rẹ bí, ó yá òpin dé bá wọn bẹ́ẹ̀ pẹ̀lú àmì rẹ lọ́nà mẹ́ta. Ó yá pẹ̀lú àmì rẹ tó lárinrin, mo ní òpin dé bá ogun jíjà ayé rẹ. Oríṣiríṣi nǹkan ló máa ń fa ogun jíjà. Ẹ̀mọ́ ẹgbọ́n ohun tí ìwé mọ́ sọ ń bí. Ó ní ojú Olúwa ń lọ síwá sẹ́yìn ní gbogbo ayé, kò sóhun tójú Olúwa kò rí, pàápàá àwọn tó jẹ́ tirẹ̀ ojú Olúwa tẹ̀, ó tẹ̀ mọ́ àwọn tó jẹ́ tirẹ̀. Ó ní láti fi agbára fún àwọn ẹni ọlọ́kàn pípé sí ọ̀dọ̀ rẹ̀, àwọn tó fi gbogbo ọkàn wọn fún Ọlọ́run, ojú Olúwa ń bẹ lára wọn. Ohun tó ṣe jẹ́ ohun tó léwu ni láti ṣe àwọn èèyàn Ọlọ́run níkà tàbí ṣe àwọn ènìyàn Ọlọ́run níbi, torí ohunkóhun tó bá ṣe sí ènìyàn Ọlọ́run, Ọlọ́run pa fún ara rẹ̀ ló ṣe é sí. Ìwé mọ́ sọ pé Jésù Kristi ló sọ ó ní pé ìkan nínú àwọn ọmọ ẹ̀yìn tó kéré jù, ohun tó bá ti ṣe fún ọmọ ẹ̀yìn tó kéré jù, òun fún ara òun ló ṣe fún. Ara ènìyàn láti ń ṣorí Ọlọ́run, tó bá fẹ́ fún Ọlọ́run ní nǹkan wá fún àwọn ọmọ Ọlọ́run, bẹ́ẹ̀ fún Ọlọ́run ní nǹkan nìyẹn. Tó bá fẹ́ fún Ọlọ́run ní nǹkan wá fún àwọn ènìyàn Ọlọ́run, wá fún àwọn àlùfáà, wá fún àwọn ìjọ, wá fún àwọn ọmọ Ọlọ́run. Tó bá fẹ́ fún Ọlọ́run ní nǹkan, o lè rí Ọlọ́run lójú kojú láti fún ní nǹkan. Kí ló ní? Gbogbo ohun tó ń bẹ lọ́wọ́ rẹ tó o ní òun ló fún ọ. Kò sóhun tó o ní lọ́wọ́ tọ́lọ́run ò fún ọ. Gbogbo rẹ̀ ló gbà. O mọ̀ Ọlọ́run gan, gbogbo wa bẹ̀ láti èmi inú wa, gbogbo ohun tá a ní tá a fi ń jẹ́ ènìyàn, àgbà ni, àwa kọ́ la ní. Àgbà ni Ọlọ́run fún wa ni. Ó sì yá wa ni. Ó yá wa ni fún ìgbà díẹ̀. Òun ló sì jẹ́ pé gbogbo ènìyàn ló jẹ gbèsè ikú. Nígbà tí àkókò bá dé, ọlọ́jọ́ yóò dé. Ṣùgbọ́n àwọn tó bá ti ní Jésù wọ́n ní ìyà ìnípẹ̀kun. Àwọn tí ò bá ní Jésù tọ́ kó lọ sọ gbèsè wọn fún ara wọn. Torí Jésù ló sọ gbèsè ikú fún gbogbo ènìyàn tó ṣe tán àti gbà á gbọ́. Láti gba ìrúbọ rẹ̀ gbọ́ lórí igi Kávárì tó jíǹde, bẹ́ẹ̀ ni káwa náà kọ́ lè ṣe kíni, ká lè jíǹde pẹ̀lú rẹ̀. Ìwọ tó bá ti jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, tó ti di àtúnbí tòótọ́, tó sì fi gbogbo ọkàn rẹ fún Ọlọ́run lódindi, tó fi gbogbo ayé rẹ fún Ọlọ́run, mo fẹ́ kí o mọ̀ pé ojú Olúwa ń bẹ lára rẹ. Ó ń ṣe èèyàn lásán mọ́, ó ń ṣe ẹni yẹpẹrẹ mọ́, ó ṣe iyebíye ju olórí orílẹ̀-èdè lọ, ó ṣe iyebíye ju olórí ìlú lọ, ó ṣe iyebíye ju ọba ayé lọ. Gbà mí gbọ́ sà, má máa wò wípé owó má pọ̀ lọ́wọ́ mi mà lówó lọ́wọ́, mi lọ́rọ̀, mi nípò, mi ní agbára nínú ayé. Irọ́. Má máa fi ọ̀rọ̀ dára rẹ wò báyẹn wípé torí pé ò lówó lọ́wọ́, ò lọ́rọ̀ lọ́wọ́, àbí ò ní ọ̀hún mèremère nínú ayé bí àwọn kan ṣe ní, nítorí náà ò jámọ́ nǹkan kan. Irọ́ ni. Ó ṣe iyebíye níwájú Ọlọ́run. Ìwọ tó bá ti jọmọ Ọlọ́run, tó ti di àtúnbí, tó ní ìyà ìnípẹ̀kun, ìwọ ló ṣe iyebíye jù láyé. Ìwọ ló ṣe iyebíye jù láyé. Èrè àkọ́kọ́ lè rà, ó ti di òdòdó ẹ̀yẹ fún Ọlọ́run. Ó ti di ẹyin ijú Olódùmarè tí ẹnikẹ́ni ò lè kí ọwọ́ bọ̀. Ìwọ gẹ́gẹ́ ló ṣe iyebíye láyé, ṣàgbà mí gbọ́ sà. Ojú Olúwa sì ń bẹ lára rẹ̀. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe ọ́ ní ibi tó léwu fún wọn. Ẹnikẹ́ni ò gbọ́dọ̀ ṣe ọ́ ní ìjàmbá tó léwu fún wọn. Lóòótọ́ a mọ̀ wípé ọ̀tá ń lépa àwọn ènìyàn Ọlọ́run. Lóòótọ́ a mọ̀ pé èṣù ń lépa àwọn ènìyàn Ọlọ́run. Nítorí náà ni èṣù ṣe gba ìdájọ́ kíkorò. A ti dá èṣù lẹ́jọ́. Ní òpin ohun gbogbo, èṣù á bọ́ sínú ìdájọ́ ìparun rẹ̀. Èṣù á bọ́ síbẹ̀ tí òun àti àwọn ọmọ ogun rẹ̀, kò gbọdọ̀ sí ènìyàn tí ó bá èṣù pín nínú ìdájọ́ ìjìyà rẹ̀. Kò gbọdọ̀ sí ènìyàn tí ó bá èṣù pín nínú ìparun rẹ̀. Ẹ jẹ́ kó dájẹ́. Ẹ fèṣù lẹ̀ kó dá jìyà ẹ̀, kó dá parun tó fẹ́ parun.
ìwé mọ́ sọ pé nítorí náà ìdí èyí lọ́lọ́run ṣe fẹ́ aráyé tó bẹ́ẹ̀ gẹ́ tó fi ọmọ bíbí inú rẹ̀ kan ṣoṣo fún pé ẹnikẹ́ni tó bá gbà á gbọ́ kí ó má bàa ṣègbé pẹ̀lú èṣù ṣùgbọ́n kó lè ní ìyè àìnípẹ̀kun. Ìwọ tó bá jẹ́ ọmọ Ọlọ́run nítòótọ́ tó ti fayé rẹ̀ fún Jésù tó jẹ́ àtúnbí tí gbogbo ọkàn rẹ wà fún Ọlọ́run, mo fẹ́ kó mọ̀ pé ojú Olúwa wà lára rẹ o. Kí ni ìwé mọ́ sọ ní láti fi agbára fún ọ, láti fi ara hàn ọ́, láti fún ọ ní òpin ìgbẹ̀yìn àti ìrètí, láti yanjú ìṣòro ayé rẹ, láti fi hàn wípé òun gangan bàbá rẹ, láti fi hàn gbangba ní òpin ohun gbogbo òun ni bàbá rẹ. Òun ló làkóso ayé rẹ, kì í ṣọ̀tá, kì í ṣe owó, kò ń ṣe ìlú tá a bí ọ sí, kò ń ṣe ìlú tá a dá ọ kalẹ̀ sí, kì í ṣe ìlú tó tẹ̀dó ara rẹ sí gan. Òun ni bàbá rẹ, òun sì ló ń ṣe àkóso ayé rẹ. Ó gbọ́dọ̀ gbà mí gbọ́ ṣàkó gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Ìwọ tó bá ti di àtúnbí nítòótọ́ gba ọ̀rọ̀ Ọlọ́run gbọ́. Ojú Olúwa ń bẹ lára rẹ. Ojú Olúwa ń bẹ lára rẹ pàápàá tí gbogbo ọkàn rẹ bá ń wà fún Ọlọ́run, tí ó bá fi gbogbo ọkàn rẹ lé Ọlọ́run. Ọ̀pọ̀lọpọ̀ ènìyàn lónìí ìdámẹ́wàá ọkàn wọn gan Ọlọ́run ò ní. Débi tí yóò ní ìdá 100 ọkàn wọn, tí yóò ní gbogbo ọkàn wọn. Tí ẹ bá fẹ́ mọ ibi tí ọ̀pọ̀lọpọ̀ ọkàn àwọn ènìyàn wà, ẹ wo ibi tí ìṣúra wọn ń lọ. Kò sí àní-àní sà. Ibi tí ìṣúra rẹ bá ń lọ lọ́kàn rẹ wà. Ọ̀pọ̀lọpọ̀ àwọn kan láyé lónìí tó ń dá Ọlọ́run mọ̀ díjú. Wọ́n mọ ibi tí ìṣúra wọn ń lọ. Ó ń lọ sí gbogbo tó ní ṣe pẹ̀lú ìtẹ̀síwájú ìjọba Ọlọ́run. Gbogbo tó ní ṣe pẹ̀lú ìjọsìn sí Ọlọ́run, ibẹ̀ ni ìṣúra wọn ń lọ. Bẹ́ẹ̀ni, ó ní ẹ tètè kọ́ wá ìjọba Ọlọ́run mọ́, ẹ tètè kọ́ wá ìjọba Ọlọ́run àti òdodo rẹ̀, èyí tó kù lọ́lọ́run yóò fi kún. Àwọn tí ọkàn wọn wà fún Ọlọ́run ní gbogbo àyà ọkàn wọn wà fún Ọlọ́run, àwọn ló ń kọ́kọ́ wá ìjọba Ọlọ́run náà. Bẹ́ẹ̀ni, pé èyí tó kù Ọlọ́run yóò fi kún, ṣùgbọ́n àwọn tó kù wá kọ́kọ́ wá owó náà. Wọ́n á wá ohun ayé yìí náà, wọ́n á wá ọmọ náà, wọ́n á wá ọkọ náà, wọ́n á wá aya náà, wọ́n á wá ohun mìíràn, wọ́n á wá ipò náà, wọ́n á wá agbára náà, wọ́n á wá ohun mìíràn, ṣùgbọ́n wọn ò ní wá Ọlọ́run torí ọkàn wọn ò sí ní pípé pẹ̀lú Ọlọ́run. Ṣùgbọ́n ìwọ tí ó di àtúnbí tó jẹ́ ọmọ Ọlọ́run, tí ọkàn rẹ sì wà ní pípé pẹ̀lú Ọlọ́run, mo fẹ́ fi ohun àrídájú yìí hàn wọ́ nínú ọ̀rọ̀ Ọlọ́run wípé Ọlọ́run ó rí ọ, ojú rẹ̀ wà lára rẹ, ó sì ṣetán àti fi agbára fún ọ, láti farahàn ọ, láti fi hàn gbogbo ènìyàn nínú ògo àti agbára rẹ̀ wípé lóòótọ́ òun ni bàbá rẹ̀, òun sì ló alákòóso ayé rẹ̀. Bẹ́ẹ̀ ni. Kí ni ó tún fọkàn wa balẹ̀ tó fìdí àṣírí múlẹ̀ wípé lóòótọ́ lójú Olúwa wà lára wa, kò sóhun tá à ń là kọjá tọ́lọ́run ò mọ̀ nípa rẹ̀. Ó ń ṣàkíyèsí ìró wa àti ìbú wa níwájú rẹ̀. Ó ń ṣàkíyèsí gbogbo ohun tó tẹ́ Ọlọ́run àti ohun tó tẹ́ Ọlọ́run. Àwa tá à ń sunkún ní kọ̀kọ̀, tá a jẹ́ ọmọ Ọlọ́run, tá a jẹ́ olódodo. Àwa tá à ń wò wípé Ọlọ́run ìjọ́ ló máa ṣe, ìjọ́ ló máa ṣọ̀hún. Pàápàá ìwọ tó ń gbàdúrà tó wò ó pé bí àdúrà ti gbà àbọ̀ Ọlọ́run ti fi ọ́ sílẹ̀, Ọlọ́run ò fi ọ́ sílẹ̀ o. Níwọ̀n gbà tó tọwọ́ bẹ́ṣẹ̀, níwọ̀n gbà tí ọkàn rẹ ṣe rere pẹ̀lú Ọlọ́run, tí ọkàn rẹ pé pẹ̀lú Ọlọ́run, kò fi ọ́ sílẹ̀. Ojú rẹ̀ wà lára rẹ̀, ó ń wò ọ́, ó ń ṣàkíyèsí rẹ̀, ó ń dúró de ìgbà tó máa gbé ìyanu yẹn dé, tí a bá ọ lára mu, tí a sì bá gbogbo àyànmọ́ rẹ lára mu. Òun ló ń dúró de. Òun lè sọ pé ohun gbogbo yóò padà bọ̀ wá ṣẹ́pọ̀ fún rere fún àwọn tó fẹ́ Ọlọ́run, àwọn tí a sì pè gẹ́gẹ́ bí ètò ìfẹ́ inú rere rẹ̀. Ohun gbogbo ló ń padà bọ̀ wá ṣẹ́ fún rere fún gbogbo ènìyàn tó fẹ́ Ọlọ́run tọkàntọkàn, tí a pè tó sì tẹ́wọ́ gba ìpè yẹn. Bẹ́ẹ̀ ni ohun gbogbo ń padà bọ̀ wá ṣẹ́ fún rere. Gbà mí gbọ́ sà, ọ̀rọ̀ Ọlọ́run mi. Báwo la ṣe mọ̀ wípé lóòótọ́ ni Ọlọ́run rí wa? Ẹ ká wo ní ìwé Jòhánù kínní orí 4. Bẹ́ẹ̀ ni ká ka àwọn ẹsẹ̀ Bíbélì díẹ̀ ká tó gbàdúrà ní ṣókí. Jòhánù kínní orí 4 ẹsẹ̀ 4. Báwo la ṣe mọ̀ dájú wípé Ọlọ́run rí wa? Ní ẹ̀yin ọmọ mi tí Ọlọ́run ni ẹ̀yin sì ti ṣẹ́gun wọn, nítorí ẹni tí ń bẹ nínú yín tóbi ju ẹni tí ń bẹ nínú ayé lọ. Gbà mí gbọ́ sà, ẹni tó ń bẹ nínú rẹ tóbi ju ẹni tó ń bẹ nínú ayé lọ. Ìwọ tó bá ti di ọmọ Ọlọ́run yẹ kó mọ̀ pé Ọlọ́run nípasẹ̀ ẹ̀mí mímọ́ rẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní gbé inú rẹ̀. Ohun tó fi sọ ọ́ di ọmọ Ọlọ́run nìyẹn. Ó bẹ̀rẹ̀ sí ní gbé inú rẹ̀, ló sọ ọ́ di ọmọ Ọlọ́run. Ó sọ ọ́ di ààyè sí òun. Ìwọ náà lè gbàdúrà sí Ọlọ́run. Ó lè gbọ́ ohùn rẹ̀. Ó lè mọ ohun tó ń sọ fún ọ nínú rẹ̀, nítorí pé ó ti bẹ̀rẹ̀ sí ní jọba nínú rẹ̀ nípa agbára ẹ̀mí rẹ̀. Òun ló ṣe di ọmọ Ọlọ́run. Ó gbọ́dọ̀ mọ̀ wípé ẹni tó ń gbénu rẹ̀ tóbi ju ẹni tó ń bẹnu ayé lọ. Nítorí náà ẹni tó ń gbénu rẹ̀ rí ọ. Ó mọ èrò ọkàn rẹ̀, ó mọ èròǹgbà àyà rẹ̀, ó mọ ohun tó ń bà ọ́ lẹ́rù, ó mọ ibi tí ìgboyà rẹ̀ wà, ó mọ ohun tó fẹ́, ó mọ ohun tó kò fẹ́, ó mọ ohun tó ní lọ́kàn tó bá ìfẹ́ rẹ̀ mu fún ayé rẹ̀, ó sì mọ ohun tó ní lọ́kàn tí ò bá ìfẹ́ rẹ̀ mu fún ayé rẹ̀. Ó rí ọ,
ìró àti ìbú rẹ̀ ó rí ọ ò dá wà àṣà ọtí àkọsílẹ̀ Ọlọ́run rí ọ nítorí pé kíni ó ń bẹ nínú rẹ̀ gbà mí gbọ́ sà ó rí ọ tó ń bẹ nínú rẹ̀ ẹ ká wo níwèé Matthew méjìdínláàádọ́ta yẹn ẹsẹ̀ 20 káwo ohun tó sọ báwo la tún ṣe mọ̀ wípé Ọlọ́run rí wa yàtọ̀ sí pé ó ń bẹ nínú wa ẹni tó ń bẹ nínú wa tóbi ju ẹni tó ń bẹ nínú ayé lọ báwo la tún ṣe mọ̀ ẹgbọ́n tí ìwé mọ̀ sọ níwèé Matthew ẹsẹ̀ méjìdínláàádọ́ta ẹsẹ̀ 20 yẹn ó ní kí ẹ máa kọ́ wọn láti máa kíyèsí ohun gbogbo ohunkóhun tí mo ti pa ní àṣẹ fún yín ẹ sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé àmín. Ọlọ́run ò sí inú wa nìkan torí pé ẹ̀mí ni Ọlọ́run bí àwa kò tilẹ̀ lè rí ẹ̀mí ni Ọlọ́run gbogbo àwọn tó ń sìn gbọ́dọ̀ sí nínú ẹ̀mí àti nínú òtítọ́ ìjọsìn gbọ́dọ̀ wá láti inú ọkàn láti inú ẹ̀mí àti nínú òtítọ́ ọkàn tó yè koro tó wà fún Ọlọ́run ní gbogbo ẹ̀ tó fàyè gba Ọlọ́run lódindin ìjọsìn gbọ́dọ̀ bẹ̀rẹ̀ láti inú rẹ̀ ó ní wípé ó ní ká sì kíyèsí èmi wà pẹ̀lú yín nígbà gbogbo títí ó fi dé òpin ayé Ọlọ́run wà pẹ̀lú wa ó wà láyìíká wa kò sí nínú wa nìkan ó wà pẹ̀lú wa ó lè fojú ara rí ṣùgbọ́n ó lè fojú ẹ̀mí rí kí là ń pè lójú ẹ̀mí òye ẹ̀mí ni òye ẹ̀mí tí ọ̀rọ̀ Ọlọ́run fi fún wa pé Ọlọ́run wà ó wà pẹ̀lú wa Emmanuel Olúwa wà pẹ̀lú wa òun ni ó wà nínú wa ó sì wà pẹ̀lú wa ohun tó gbọ́dọ̀ mọ̀ ní àrídájú ni ohun tó gbọ́dọ̀ mọ̀ ní àmọ̀dájú ni ó rí ọ torí pé ó ń bẹ nínú rẹ ó rí ọ torí pé ó wà pẹ̀lú rẹ ó lè jẹ́ pé o gbọ́dọ̀ gbé ìgbé ayé aláìlẹ́ṣẹ̀ o gbọ́dọ̀ gbé ìgbé ayé tí ò lábàwọ́n o gbọ́dọ̀ gbé ìgbé ayé tí ò múnú bí Ọlọ́run o gbọ́dọ̀ gbé ìgbé ayé tó wu Ọlọ́run torí pé o máa mọ̀ wípé ó rí ọ ní ìkọ̀kọ̀ ó sì rí ọ ní gbangba wọ́n máa sọ pé kí o bá fẹ́ gbàdúrà kó wọnú ìyẹ̀wù rẹ lọ pé bàbá rẹ tí ń bẹ lọ́run tó rí ní ìkọ̀kọ̀ yóò fọ ní èrè àdúrà rẹ ní gbangba torí pé ó rí ọ níbi gbogbo tó bá wà ní kò sóhun tó lè ṣe tó jáṣìírí fún kò sóhun tó lè ṣe kò sára tó lè dá bẹ́ẹ̀ ni tó tà sí ojú rẹ̀ irọ́ ojú rẹ̀ ń rí ọ ojú rẹ̀ ń rí ọ láti gbà ọ ojú rẹ̀ ń rí ọ láti fún ọ ní àdúrà èsì àdúrà rẹ láti fún ọ ní ìyanu ìṣerere rẹ ìgbédìde rẹ láti fún ọ ní ìyọjú sí ìṣòro rẹ ojú rẹ̀ rí ọ láti sọ ọ́ dodindin láti mú ọ wá sí òpin ìgbẹ̀yìn àti ìrètí láti mú ìlérí rẹ̀ ṣẹ lórí ayé rẹ ojú rẹ̀ rí ọ ó wà nínú rẹ ó sì wà pẹ̀lú rẹ bẹ́ẹ̀ ni ìwé Hébérù ó tún fi yé wa dáadáa Hébérù orí 13 ẹsẹ̀ 5 àti 6 ó fi yé wa dáadáa báwo la ṣe ní ìdánilójú pé Ọlọ́run rí wa ẹgbọ́n tí ìwé mọ́ sọ ó ní kí ìṣòro yín kí ó wà láìsí ojú kòkòrò èèyàn lè ní ìṣòro kó tún lójú kòkòrò èèyàn lè wà nú ayé kó ní ìwà bí Ọlọ́run kó tún máa wọ́nà àti fojú kòkòrò kún ojú kòkòrò fún ohun tó wà nú ayé ni ó àgbọ̀rọ̀ lójú kòkòrò èèyàn lè ní agbára kó lójú kòkòrò èèyàn lè ní ipò kó lójú kòkòrò èèyàn tún lè ní ọrọ̀ ayé yìí kó má tẹ́ lọ́rùn kó tún lójú kòkòrò ojú kòkòrò àìsàn ni tó bá ti jọ́ ọmọ Ọlọ́run ó gbọ́dọ̀ lójú kòkòrò fún ayé yìí ohun kan ṣo ló lè lójú kòkòrò fún ohun tí ẹ̀ mọ́ fún ọ gẹ́gẹ́ bí èso ẹ̀mí àti ẹ̀bùn ẹ̀mí ìyẹn nìkan ló lè ní ojú kòkòrò ìyẹn ò ń ṣe ojú kòkòrò tó ní ìpalára nínú ìyẹn jẹ́ ìfẹ́ ọkàn a kàn lè pè lójú kòkòrò kó lè yí ọ dáadáa ó jẹ́ ìfẹ́ ọkàn rẹ ó gbọ́dọ̀ wà nínú ohun tí ẹ mọ̀ ṣe nínú rẹ gẹ́gẹ́ bí ìdàgbàsókè èso ẹ̀mí àti ohun tó ń ṣe nínú rẹ gẹ́gẹ́ bí ìfarahàn ẹ̀bùn ẹ̀mí láti báyìí ní àwọn èèyàn pàdé àti báyìí ní ìwọ̀gan alára náà pàdé bẹ́ẹ̀ ni àmọ́ ó ń sọ fún ẹ pé kí ìṣòro yín kí ó wà láìsí ojú kòkòrò ìsọ̀rọ̀ wa nú ayé ìhùwàsí wa ìṣesí wa ó gbọ́dọ̀ wà láì ní ojú kòkòrò bóyá ìṣòro pẹ̀lú rẹ̀ àbí ìṣòro pẹ̀lú rẹ̀ ó gbọ́dọ̀ wà láì ní ojú kòkòrò ó ní kí ohun tí ẹ ní kí ó tó yín nítorí òun tìkálára rẹ̀ ti wípé èmi kò jẹ́ fi ọ́ sílẹ̀ bẹ́ẹ̀ ni èmi kò jẹ́ kọ̀ ọ́ sílẹ̀ ohun tá a bá ní kó tó wa ká ní tẹ́lọ́rùn nínú ayé ìwọ tó bá ti jẹ́ onígbàgbọ́ tó bá ní tẹ́lọ́rùn onígbàgbé ni ẹ́ ìwọ tó bá ti jẹ́ onígbàgbọ́ tó ní tẹ́lọ́rùn ọ̀tá fẹ́ tàn ọ́ jẹ ni o ọ̀tá fẹ́ gbawájú lọ́wọ́ ẹ̀ kó gbé ẹ̀yìn lé ọ lọ́wọ́ bẹ́ẹ̀ ni onígbàgbọ́ gbọ́dọ̀ ní tẹ́lọ́rùn nínú ayé yìí torí pé gbogbo èròǹgbà onígbàgbọ́ ó gbọ́dọ̀ jẹ́ èròǹgbà ohun tó ń bẹ lọ́run àníyàn àti èròǹgbà ọkàn rẹ gbọ́dọ̀ wà lórí ohun tó ń bẹ lọ́run níwájú Ọlọ́run
lọ́hùn kì í ṣe lórí ohun ayé yìí. O gbọ́dọ̀ mọ̀ pé ohun ayé yìí kọjá lọ pẹ̀lú ìfẹ́kúfẹ́ rẹ̀. Olùgbàgbọ́ tó bá lọ darapọ̀ mọ́nú ayé yìí ó ti fẹ́ sọ ara rẹ̀ nù ni. Olùgbàgbọ́ tó bá darapọ̀ mọ́ ohun ayé yìí ó ti fẹ́ kẹ̀yìn sí Ọlọ́run. Ẹ rántí ìtàn ọmọ nínàkúnà tó lọ darapọ̀ mọ́ àwọn aráàlú ayé yìí tó fi ìnákúnà ná gbogbo ohun tí bàbá rẹ̀ gbélé lọ́wọ́ àfìgbà tó padà sílé. O gbọ́dọ̀ gbọ́ ohun ẹlẹ́dàá rẹ̀ kó padà sílé ìwọ tó bá jẹ́ onígbàgbọ́ tó ti darapọ̀ mọ́ ohun ayé yìí tó jẹ́ kí ẹ̀ṣẹ̀ kó gbé ọ lọ, tó jẹ́ kó ohun ayé yìí gbé ọ lọ. O bá jálùfà, o bá má jálùfà, o bá ní ọ̀pọ̀lọpọ̀ ogunlọ́gọ̀ ọmọ ìjọ lẹ́yìn irọ́. O gbọ́dọ̀ mọ̀ wípé tó ohun ayé bá ti gbà ọ lọ́kàn, ó ti kẹ̀yìn sí Ọlọ́run nìyẹn. Wọ́n tó bá ti kẹ̀yìn sí Ọlọ́run tọ̀, o sì ní ìyàtọ̀ Ọlọ́run, má retí k'Ọlọ́run wà ní ìyà tirẹ̀. Bẹ́ẹ̀ ni. Ẹsẹ̀ kẹfà ni, nítorí náà ni àwa ṣe ń fi ìgboyà wípé Olúwa ni olùrànlọ́wọ́ mi, èmi kì yóò bẹ̀rù. Kí ni ènìyàn lè ṣe sí mi? Àwọn tó bá ní ìgbàgbọ́ pé ohun tí wọ́n ní tó fún wọn, àwọn tó bá ní ìgbàgbọ́ pé Ọlọ́run wà pẹ̀lú wọn lóòótọ́, àwọn ló ní ìgboyà wípé Ọlọ́run ni olùrànlọ́wọ́ wọn. Tó pé ìdí tó ṣe rí wa tó gún wà nínú wa tó sì wà pẹ̀lú wa ni wípé láti ràn wá lọ́wọ́ láyé yìí àti láyé tó ń bọ̀. Bẹ́ẹ̀ ni, láti fún wa ní àwọn àǹfààní tó ń bẹ nínú ìyà nípẹ̀kun tó fi fún wa, láti mú àwọnú ìrírí ogún ìbíta nínú Jésù Kristi Jésù fún ara rẹ̀. Òun nìkan náà ló lè mú àwọnú ẹ̀ fún ara rẹ̀. Òun ló ṣe wà nínú wa tó sì wà pẹ̀lú wa. Tó ṣe kíni? Tó sì wà pẹ̀lú wa. Mo fẹ́ ka ẹsẹ̀ Bíbélì kan sí ká tó gbàdúrà. Ìwé Róòmù orí 8. Mo fẹ́ sọ fún wa pé kò wà nínú wa nìkan, kò wà pẹ̀lú wa nìkan, ó wà fún wa. Ó wà ní àtiwa. Bẹ́ẹ̀ ni. Bí mo sọ pé tí Ọlọ́run bá wà nípa tiwa ni, kí ni kí Ísírẹ́lì wá wí? Bẹ́ẹ̀ ni. Ìwọ náà gbọ́dọ̀ mọ̀ pé Ọlọ́run wà nípa tiwa. Kò ní ṣe pẹ̀lú ìṣesí rẹ àti ìwàsí rẹ o. Bó tilẹ̀ jẹ́ pé ìṣesí rẹ àti ìwàsí rẹ ó ní ṣe pẹ̀lú bó ṣe ní ìrírí àwọn àǹfààní ìrere, àwọn àǹfààní ìbùkún Ọlọ́run, àwọn àǹfààní ohun tí Ọlọ́run ti jogún lẹ̀ fún wa. Bẹ́ẹ̀ ni tí wọ́n fún ara rẹ̀ yóò lè ní ìrírí ayọ̀ nínú rẹ̀. Àmọ́ ní àkọ́kọ́ gẹ́gẹ́ bí Ọlọ́run ṣe jẹ́ nínú ìwà rẹ̀, ó wà fún wa torí a jẹ́ ọmọ rẹ̀. Àwa tá ti tẹ́wọ́ gbà, tá ti di àtúnbí, tá ti di ọmọ Ọlọ́run. Ọlọ́run ń gbénu wa, ẹni tó ń gbénu wa sì tóbi jẹ́ tó wà ní ayé lọ. Ọlọ́run wà pẹ̀lú wa torí náà òun ni olùrànlọ́wọ́ wa lọ́wọ́lọ́wọ́ ní ìgbà ìpọ́njú. Ọlọ́run wà pẹ̀lú wa. Bẹ́ẹ̀ sì ni a gbọ́dọ̀ lóye wípé Ọlọ́run wà fún wa. Róòmù orí 8 ẹsẹ̀ 51. Kí n sáré kà ká tó gbàdúrà, kí n sáré kà fún wa. Ó ní, jẹ́ kí ni àwa ó wá wí sí nǹkan wọ̀nyí? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọ ojú ìjà sí wa? Bí Ọlọ́run bá wà fún wa, ta ni yóò kọjú ìjà fún wa? Òótọ́ ọ̀rọ̀ ńlá ni. Ọlọ́run wà fún wa o. Àwa gangan l'Ọlọ́run gbé agbára rẹ̀ kalẹ̀ fún. Àwa gangan l'Ọlọ́run fún ní ṣe ní ajogún ìjọba rẹ̀. Wọ́n tó bá jẹ́ ọmọ Ọlọ́run ní tòótọ́, ohun má lè gbàgbé rèé o. Ọlọ́run rí ọ. Báwo ló ṣe mọ̀ pé ó rí ọ? Ó wà nínú rẹ̀, ó ń gbé nínú rẹ̀. Nítorí pé àgọ́ ara wa tẹ́ḿpìlì Olúwa ni. Ọlọ́run gbé nínú wa nípa agbára ẹ̀mí mímọ́, nípa ìwà láàyè mọ́ nínú wa. A sì gbọ́dọ̀ mọ̀ wípé lóòótọ́ ni Ọlọ́run wà pẹ̀lú wa. Ọlọ́run wà pẹ̀lú wa. Ọlọ́run ṣe kíni? Ó sì wà fún wa. Ó sì wà fún wa. Ọlọ́run wà pẹ̀lú wa, ó sì wà fún wa. Ó gbọ́dọ̀ yé wa wípé nítorí pé Ọlọ́run rí wa gẹ́gẹ́ bí ọmọ, àwa náà gbọ́dọ̀ rí gẹ́gẹ́ bí bàbá. Ó ń ṣe ojúṣe rẹ̀ lórí wa gẹ́gẹ́ bí ọmọ o. Gẹ́gẹ́ bí ọmọ rẹ̀. Ó ń ṣe ojúṣe pé òun jẹ́ bàbá nínú ayé wa fún wa. Òun ló ń ṣàkóso ayé wa. Má fi ìgbà kan nítorí ìṣòro àbí ìpèníjà tàbí ìdojúkọ ayé rẹ̀ wò pé àtọ̀ Ọlọ́run mi mọ̀ tí Ọlọ́run tó ń ṣe bí Ọlọ́run ó bízì dáadáa, bí Ọlọ́run ò máa ronú tèmi, Ọlọ́run ò wà nípa tèmi tó, Ọlọ́run ò fẹ́ dá sí ọ̀rọ̀ ayé mi. Kò sí ohun tó rí bẹ́ẹ̀ o, kò rí bẹ́ẹ̀ o, kò jẹ́ bẹ́ẹ̀ o. Wọ́n tó bá jẹ́ ọmọ Ọlọ́run tòótọ́, ó gbọ́dọ̀ mọ̀ wípé nítorí pé Ọlọ́run gbọ́n jù wá lọ, ó lóye jù wá lọ. Torí pé Ọlọ́run rí kọjá ohun tá a lè rí, ó mọ̀ kọjá ohun tá a lè mọ̀. Ó gbọ́dọ̀ ní ìgbàgbọ́ àti ìrètí inú Ọlọ́run wípé lóòótọ́ ni ó rí wa nínú ohun tá a ń là kọjá. Ó rí wa nítorí pé ó ń gbé nínú wa, ó rí wa nítorí pé ó wà pẹ̀lú wa, ó rí wa nítorí pé ó wà fún wa. Ó sì ṣetán àti ràn wá lọ́wọ́, ó ṣètò ìrànlọ́wọ́ fún wa. Olùwé má ṣe sọ nínú ìwé Róòmù orí 8 yìí ẹsẹ̀ 52 ni pé ó ní pé àwa sì mọ̀ pé ohun gbogbo ni ó ń ṣiṣẹ́ pọ̀ sí rere fún àwọn tí ó fẹ́ Ọlọ́run, àní fún àwọn ẹni tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀. Àwọn tí a pè gẹ́gẹ́ bí ìpinnu rẹ̀ àtàwọn tó fẹ́ Ọlọ́run, gbogbo nǹkan ló ń ṣiṣẹ́ pọ̀ fún rere fún wọn.
ó gbọ́dọ̀ mọ̀ dájú bẹ́ẹ̀ ni kí ìgbàgbọ́ rẹ kó sì wà bẹ́ẹ̀ pé o nílò àti dalẹ̀ Ọlọ́run, o nílò àti kẹ̀yìn sọ́lọ́run. O gbọ́dọ̀ mọ̀ wípé ọmọ Ọlọ́run ni ọ́, Ọlọ́run bàbá rẹ rí ọ, ó sì ń ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ rẹ. Ní òpin ìgbẹ̀yìn ohun gbogbo yóò mú ọ rẹ́rìn ayọ̀, yóò mú ọ wá sínú ayọ̀ ńláńlá rẹ, yóò mú ọ wá sí èbúté yíyanjú, èbúté tí wọ́n gan inú rẹ á dùn sí, inú òun á dùn sí. Bẹ́ẹ̀ ni o gbọ́dọ̀ ní ìgbàgbọ́, kò sì ní ìgbẹ́kẹ̀lé nínú Ọlọ́run pé lóòótọ́ ló wà fún ọ, kò sì lè já ọ tilẹ̀ gẹ́gẹ́ bí ọmọ Ọlọ́run. Mo fẹ́ ká gbàdúrà pé Ọlọ́run lásìkò yìí, Ọlọ́run fún mi ní oore ọ̀fẹ́ láti gbàgbọ́ pé lóòótọ́ lórí mi, lóòótọ́ lórí mi, lóòótọ́ ló wà fún mi, lóòótọ́ ló wà fún mi nínú ohun gbogbo, lóòótọ́ ló wà pẹ̀lú mi. Mi ò gbọ́dọ̀ bẹ̀rù, mi ò gbọ́dọ̀ bẹ̀rù ohunkóhun. Ó wà pẹ̀lú mi, àyà ò gbọ́dọ̀ fò mí. Ó wà pẹ̀lú mi. Mo gbọ́dọ̀ gbàgbọ́ nínú rẹ wípé kí n ní ìtẹ́lọ́rùn pé ohun tí mo ní ó tó fún mi, wípé òun ṣiṣẹ́ lórí ọ̀rọ̀ ayé mi. Ọlọ́run, mo gba oore ọ̀fẹ́ láti mọ̀ èyí gẹ́gẹ́ kí ìyè mi kó ṣí sí pé lóòótọ́ lórí mi, lóòótọ́ ló ń gbé nínú mi, ó sì gún wà nínú mi. Ó wà ní ojú iṣẹ́ lórí ọ̀rọ̀ ayé mi, ó sì ń ṣàkóso ayé mi. Wípé ìwọ ni Ọlọ́run, ó lè ṣe àṣetì lórí ọ̀rọ̀ ayé mi, ó lè ṣe àṣetì, ó lè má mú bọ́ lórí ọ̀rọ̀ ayé mi, ó lè ní ìjátilẹ̀ lórí ọ̀rọ̀ ayé mi. Ó máa mú mi dé èbúté yíyanjú, ó máa mú kí ohun gbogbo kó ṣépọ̀ fún rere nínú ayé mi. Àdúrà ni máa gbàdúrà yẹn dáadáa, gbà dáadáa sí Ọlọ́run, gbàdúrà yẹn dáadáa sí Ọlọ́run lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín, àmín. Ìwọ tó ń gbọ́ mi lónìí, ìwọ náà ti fàyè rẹ fún Jésù. Gbogbo tá à ń sọ yìí ó yí ọ, ṣùgbọ́n ó ń wò wípé báwo ló fẹ́ jẹ́ alábàápín nínú rẹ̀. Mo fẹ́ fún ọ ní àǹfààní yìí pé kó fàyè rẹ fún Jésù. Ìwọ tó bá sì ti fàyè rẹ fún Jésù tẹ́lẹ̀, ṣùgbọ́n ó ti wọnú ayé lọ, ó ti ṣáko lọ, ó ti dàbí àgùntàn tó padà sí inú ẹbí rẹ̀. Mo fẹ́ fi àǹfààní sọ fún ọ pé ó lè ṣe ìlàjà pẹ̀lú ìwà àti ẹlẹ́dàá rẹ̀. Ohun gbogbo lè di ọ̀tun fún ọ náà. Ó lè padà wálé torí Ọlọ́run retí rẹ̀. Gẹ́gẹ́ bí ọmọ oníkùnàkùnà, ó lè padà wálé. Bàbá rẹ̀ yóò ṣe kíni, yóò sì tẹ́wọ́ gbà ọ́. Bàbá rẹ̀ yóò tẹ́wọ́ gbà ọ́. Mo fẹ́ kó gbàdúrà ìrònúpìwàdà yìí pẹ̀lú mi pé lórúkọ Jésù Kristi Ọlọ́run, mo ti gbọ́ ọ̀rọ̀ rẹ lónìí, dárí gbogbo ẹ̀ṣẹ̀ mi jì mí. Sọ bẹ́ẹ̀. Mo gbàgbọ́ lọ́kàn mi ní tòótọ́ pé lóòótọ́ ló wá sáyé láti kú fún ẹ̀ṣẹ̀ mi àti ẹ̀ṣẹ̀ gbogbo ènìyàn. Ó sì jíǹde lọ́jọ́ kẹta, ó gòkè rí ọ̀run láti jókòó sí ọwọ́ ọ̀tún Baba láti máa ṣùpẹ̀ fún gbogbo wa. Olúwa, kọ orúkọ mi sínú ìwé yìí. Mo fẹnu mi jẹ́wọ́ rẹ Jésù Kristi gẹ́gẹ́ bí Olúwa àti olùgbàlà mi. Ẹ tẹ́wọ́ gbà mí, kẹ́ sọ mí di àtúnbí. Ẹ máa gún wà, kẹ́ sì máa jọba nínú ayé mi lọ, lọ́kàn mi lọ. Lórúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ìwọ tó bá gbàdúrà yẹn tọkàntọkàn, mo kí ọ kú oríire, ó ti di àtúnbí nìyẹn. Agbára Ọlọ́run ti ṣíjú bọ̀ ọ́. Bẹ́ẹ̀ ni ẹ̀mọ́ ti ṣíjú bọ̀ ọ́. Ayọ̀lá ń bẹ lọ́run àti láyé nítorí rẹ o. Mo fẹ́ gbàdúrà fún ọ tọkàntọkàn pé láti òní lọ adarí gbogbo ẹ̀ṣẹ̀ rẹ jì ọ́. Láti òní lọ ohun gbogbo di ọ̀tun ayé rẹ. Láti òní lọ ẹ̀ṣẹ̀ ò ní nípa lórí rẹ mọ́, èṣù ò ní nípa lórí rẹ mọ́. Tabari àìsàn àìlera, ìjìyà kan tó sọ mọ́ ayé àti àyànmọ́ rẹ lónìí ó wá sópin, owó di ọ̀tun fún ọ. Bẹ́ẹ̀ ni yóò sì kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Mo fẹ́ kẹ́ kọ sí mi, ẹ kọ sí mi, ẹ sẹ́ndì orí email, àwọn lẹ́tà, ohun ìkọ̀wé ẹ fi ránṣẹ́ ká lè mọ̀ pé lóòótọ́ lẹ fàyè yín fún Jésù, ká lè darapọ̀ mọ́ ìdàgbàsókè yín nínú ẹ̀mí, ká sì lè fún láwọn ẹ̀bùn tí à ń fún àwọn tó ṣẹ̀ di àtúnbí nínú Kristi Jésù láti mú wọn dàgbà nínú ẹ̀mí níwájú Olúwa. Àwa tá a bá mú ọrẹ wa wá lónìí ọjọ́ Olúwa, ẹ ká fi lélẹ̀ kí n súre fún. Mo gbàdúrà gbogbo àwa tá a mú ọrẹ wá, ìdámẹ́wàá ni ọrẹ ọjọ́ ìsinmi, ọrẹ wòlíì, ọrẹ alábàáṣepọ̀ nínú ìjọba Ọlọ́run ni. Bẹ́ẹ̀ ni gbogbo àwa tá a mú ọrẹ wá láti bu ọlá fún Ọlọ́run lónìí tọkàntọkàn, kì í ṣe àfipáṣe. Àwa tá a mú wá tọkàntọkàn, onídìdú Ọlọ́run tẹ́wọ́ gbà lórúkọ Jésù. Mo ní kọ́lọ́n kó bùsí fún yín. Gbogbo ọrẹ tẹ́ ẹ mú wá, tẹ́ ẹ fi lélẹ̀ lórí pẹpẹ lórí òkè yìí, lórúkọ Jésù ó yá kó mú ayé àtàyàmọ́ yín gbòòrò sí. ẹ ní kéré lábẹ́ bó ti wù kó rí. Mo pa láṣẹ ohun tẹ́ ẹ fi lélẹ̀ níwájú Olúwa kó lọ dúró dè yín gẹ́gẹ́ bí ìkórè ńlá. Ẹ ní tàsé ìkórè yín, bẹ́ẹ̀ ni yóò sì rí. Ẹ máa rí ojúṣe Ọlọ́run nínú ayé yín ju tàtẹ̀yìnwá lọ. Bẹ́ẹ̀ ni yóò sì rí kò yí padà lórúkọ Jésù Kristi Olúwa wa. Gbogbo ènìyàn tó ń gbọ́ mi lónìí, mo súre fún gbogbo ènìyàn. Ọ̀sẹ̀ yóò fọ́ rere, oṣù yóò fọ́ rere. Bá a ṣe máa wọnú oṣù tuntun, mo pa láṣẹ Ọlọ́run á fi ire yí wa ká, yóò sì fi ire kí wa káàbọ̀. Mo pa láṣẹ ìwọ tó ń gbọ́ mi lónìí, ó ń wò pé Ọlọ́run ò tí ì rántí ẹ lọ́dún yìí. Gbọ́ mi bí mo ṣe ń gbóhùn Olúwa kedere. Ọlọ́run kò rántí ọ lọ́sẹ̀ yìí. Mo rí ẹnìkan, ọ̀la lẹ́rìn rẹ dé. Ọ̀la ọjọ́ òní, ìwòye ọjọ́ ọ̀la, abilida kápákápá. Pẹ̀lú Ọlọ́run tó rán pè mí tó sì rán mi níṣẹ́ sí o.
pé lákòókò yìí kò lè gbọ́ mi lórí pẹpẹ yìí Ọlọ́run yóò rọtí rẹ̀ sí rere ẹ̀rí rẹ̀ yóò wù jáde níwòyí ọ̀la ó kọrin ayọ̀ ó kọrin ìdúpẹ́ ó jíjó ayọ̀ ó jíjó ìdúpẹ́ nítorí pé ohun gbogbo yóò di ọ̀tun ayé rẹ̀ ìtàn rẹ̀ yóò yí padà sí rere bẹ́ẹ̀ ni yóò sì kó yí padà orúkọ Jésù Kristi Olúwa wa àmín 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 lórúkọ Jésù ẹ ká ṣe orí ọ̀fẹ́ lápapọ̀ orí ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa fẹ́ mọ́ ti Ọlọ́run àti ìdàpọ̀ tẹ̀mí mọ́ kí ó sì kalẹ̀ kó máa bá a gbé láti sin lọ àti sí láéláé àmín 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 lórúkọ Jésù a máa pàdé ara wa lọ́sẹ̀ tó ń bọ̀ nípa orí ọ̀fẹ́ Ọlọ́run Jésù Kristi bá fa ibùbọ̀ rẹ̀ sẹ́yìn má ṣe gbàgbé ìwọ ọmọ Ọlọ́run rí ọ torí pé ó ń gbé inú rẹ ó wà pẹ̀lú rẹ ó sì wà fún ọ Jésù Kristi ni Olúwa àmín.